أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها يا أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Akí Ọlọ́run àti fi ìfà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kí Ọlọ́run bá kọ́mọ́sá ìgbà kíkí wa, kọ́lọ́run bá kọ́mọ́sá ìgbà ẹ̀yìn wa. Mo ń fi àsìkò yìí kí gbogbo wa ní gbogbo àyè ibi tí a bá wà pé àánú Ọlọ́run àti àjẹǹjẹ tán orí rẹ̀ Ọlọ́run bá kó jẹ́ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa ní gbogbo àyè ibi tí a bá wà. Pàtàkì jùlọ gbogbo àwọn tí Ọlọ́run bá ní kí wọ́n dúró ti òdodo, à ń fi ń dá wa lójú pé a ò yé sọ fọ́lọ́run bí kọ́lọ́run bá kó ṣe dáadáa fún yín. Ọlọ́run má ṣe bá wa ṣe dáadáa fún yín jálẹ̀ ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlá ìní ku Ọlọ́run ọba la fi ń bẹ Ọlọ́run ọba. Kí a tó lọ jìnnà, mo fẹ́ rọ̀ wá pé ẹ dákun tó Ọlọ́run, tí ẹ bá ti rí fídíò wa, ẹ bá wa gbìyànjú fún àwọn tó bá ń kọ́kọ́ rí nígbà àkọ́kọ́, kí wọ́n bá ti subscribe, ẹ dákun ẹ bá wa subscribe, kí ẹ bá wa like, ẹ sì máa bá wa make comment, nítorí lè mú tí ẹ̀mí fídíò tá a máa ṣe tó fi lè gùn, tó jẹ́ pé yóò sì tún máa kan ẹ̀yin náà lára nìyẹn. A ti mú example oríṣiríṣi wá pé tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ máa wò lórí Facebook, tẹ́ máa kọ reels báyìí, tẹ́ máa ti rí wípé ẹ bá ti wo program kan, má ti share rẹ̀ ni. Tẹ́ bá ti share rẹ̀, àwọn gan ti mọ̀ pé lágbájá ó fẹ́ràn program yìí, òun náà ni wọ́n mọ̀ sábà máa polówó fún yín. Kódà kó ṣe pé another edition níbòmíì ló bá ti wá, lópin ìgbà tẹ́ bá ti jẹ́ pé ẹ bá ti ṣe tọ̀kan méjì mẹ́ta, wọ́n ti mọ̀ ṣe. So ẹ dákun, tí n tà ń bá ń sọ nípa Ògbómọ̀ṣọ́, tọ́lọ́run bá ní kí ó wọ̀ wá létí, tó jẹ́ pé a máa ń rí ẹ̀kọ́ níbẹ̀. Nínú àwọn nǹkan olóore tẹ́ lè ṣe fún wa, tẹ́tún lè ní bẹ nínú nǹkan olóore gidi tẹ́ lè ṣe fún wa, láti pé kí ẹ bá gbìyànjú kẹ́ bá wa pín, láti pé kó jẹ́ pé nǹkan tẹ́yin náà mọ̀ táwọn ẹlòmíràn mọ̀, kẹ́ jẹ́ kí wọ́n mọ̀. So kò ní jẹ́ pé ẹ̀yin nìkan lẹ́mọ̀ nǹkan tí ń lọ nípa tìlú. Ó fẹ́ dàbí ókọ rẹ̀ tí mo jẹ́ ni bí ìfẹ́ ara ẹni tí ẹni nìkan nìyẹn, tí kò sì fẹ́ dá púpọ̀ jù lórí ìrìn àjò ìgbésí ayé, torí pé yóò fẹ́ máa dàbí ẹni pé olúwa rẹ̀ lọ́gbọ́n tán ló mọ̀ tán, tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má wo ti Zubairu Muhammad Taofeek, ẹ má wo ti Lọ́ba Níkà, ẹ má wo torí pé ọjọ́ ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ wo torí pé ń ṣe torí ìlọsíwájú àti ìdàgbàsókè fún ilẹ̀ Yorùbá. Ó kún, torí mo ti sọ, ẹnìkan sì ní ọ̀rọ̀ ẹ̀ tí mo sọ yẹn wọ̀ ń létí, tó fi jẹ́ pé ó torí rẹ̀ ó pè mí, a jọ sọ̀rọ̀ for up to 2 good hours or more ní alẹ́ ọjọ́ mélòó kan sẹ́yìn, pé ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ó wà lára tọrọ ara wa tó bá yé ara wa. Tí a bá mọ̀ ṣe àti mọ̀ ṣe, tó bá wà káàkiri, tá bá ti tọ́, àwọn ní problem láàrin ara wa. So àwọn Hausa náà sì mọ̀ pòwe kan, wọ́n ní zo mu zauna zo mu saba. Ó fẹ́ jọra wọn bí ìgbà tó yẹ pé wọ́n ní wá kájọ mọ̀ wá ara wa ni. Wọ́n ní wá kájọ jókòó, wá kájọ jà. Tá bá ti jọ jà, a ó lè jọ mọ̀ wá ara wa. Ní tí lágbájá ń fẹ́, tí ò fẹ́ ni. Gbogbo ọ̀rẹ́ tí wọ́n bá wà tí kò bá tí ì sí pé gbọ́n mi sí omi òtó, tó bá ti wáyé láàrin ara wọn, ọ̀rẹ́ náà ò lè dùn. Gbogbo èyí tí ń ṣẹlẹ̀ sí wa nílùú Ògbómọ̀ṣọ́ yìí, àwọn nǹkan tí a ò rí ni, tó yẹ kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ Yorùbá yòókù yẹ kí àwọn náà kí ká máa bá wa rí, ká sì máa fi kọ́ ọgbọ́n, gẹ́gẹ́ bí nǹkan tí mo tẹnu wọn máa sọ, torí pé àwa náà máa fi tiwọn náà, a máa fi kọ́gbọ́n. Ọ̀kan bẹ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ní ìlú ókọ rẹ̀ ti jẹ́ ní ìlú Ìlọrin. Ó ṣe ní láàánú púpọ̀ jù, sọ pé ó jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi gidi gan, wípé láàrin ibo la ti bá, láàrin àwọn mùsùlùmí náà la ti bá. Nígbà tá tún wá bá láàrin mùsùlùmí, ó tún wá jẹ́ pé láàrin àwọn mùsùlùmí ìlú lápapọ̀ kọ́ ni, ó wá jẹ́ pé nínú ìdílé kan ṣoṣo.
ẹ má bínú torí pé ó kéré nínú iṣẹ́ yín níbẹ̀ láti mọ sọ pé lónìí ẹ pè yàn lẹ́jọ́, ọ̀la ẹ pè yàn lẹ́jọ́, àmọ́ ọ̀rọ̀ yín jẹ́ ọ̀rọ̀ àríkọ́ṣe, àríkọ́gbọ́n ni ló yẹ ká mọ sọ fáyé. A ò sọ torí ìbàjẹ́ fún ìdílé yín, a sọ nítorí wípé kí àwa tí à ń bọ̀ lẹ́yìn àbí tí ò tíì ṣẹlẹ̀ sí ká rí ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀. Tá bá wá rí ẹ̀kọ́ kọ́ nínú rẹ̀, àwọn afásìkò yìí tún wá tún fi ń bẹ àwọn tí Ọlọ́run bá lè rán sírú ìdílé náà tó lè ṣe àtúnṣe ìdílé náà, tí orúkọ ìdílé náà tí ò fi ní bàjẹ́ kọjá ibi tó dé yìí, láti pé kán lè bá rí àwọn àtúnṣe tí wọ́n tún lè máa ṣe lórí rẹ̀. Torí pé ọ̀rọ̀ ìdílé yẹn yóò wọ agbègbè, yóò wọ àdúgbò káàkiri, yóò bẹ̀rẹ̀ sí máa wọ ìlú, yóò sì bẹ̀rẹ̀ sí máa dá nǹkan ní ilẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ìlú tọ́rọ̀ yìí bá jù báyìí lọ. Làwa yìí fi fẹ́ pè wá lákìíyèsí lé lórí. Àwọn ìdílé wo la fẹ́ sọ̀rọ̀ lé lórí? Kì í ṣàwọn nìkan lórí àwọn ọ̀rọ̀ míì tá a tún fẹ́ sọ. A kàn ní ká kẹ́kọ̀ọ́ látara tí ń ṣẹlẹ̀ látara ara wa síra wa ni. À ń sọ̀rọ̀ nípa ìdílé Jabata ní ìlú Ìlọrin. Mò ń wo àwọn nǹkan kan online, ó ń jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́, ó bà mí nínú jẹ́ gidi gan láti máa rí bí àwọn ọmọ ìyá kan náà, bàbá kan náà, bọ́n ṣe ń kọ tíkẹ́ẹ̀tì, tán fún àwọn ara wọn ní tíkẹ́ẹ̀tì iná, tán fi ń fúnra wọn ní tíkẹ́ẹ̀tì aláìgbàfọ́lọ́run, aláìmọ́lọ́run. Bẹ́ẹ̀ tẹ́ bá bi wọ́n léèrè gbogbo wọn, ìgbàgbọ́ tiwọn náà ni wípé ìsìláàmù làwọn ń ṣe. Tá bá wá béèrè lọ́wọ́ gbogbo wọn náà wípé ààyè ibo ni ìsìláàmù gbé ti fàyè lẹ̀ láti pé kéèyàn já okùn mọ̀lẹ́bí. Ẹ wo example kan tó fẹ́ mú wá, ẹ wo ohun tó ṣẹlẹ̀ láàrin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn ẹbí rẹ̀. Ẹbí ẹlẹ́bọ ni gbogbo wọn. Kí l'Ànábì ṣe? Ó ní bó ṣe tó fi maintain ara rẹ̀ pẹ̀lú ẹ̀ tó fi jọ wà pẹ̀lú ara wọn, tí ò fi jẹ́ kí gbogbo irú nǹkan báyẹn kó lè ba iṣẹ́ tó wà níwájú òun kó lè bàjẹ́ mọ́ òun lọ́wọ́. Kí ni nǹkan tó fà á tó jẹ́ pé tó bá jẹ́ pé ní tòótọ́ Ọlọ́run náà la bá gbà lérò lọ́rọ̀ ara wa, kí ló dé tí ọ̀rọ̀ ara wa ò fi lè padà jọ yéra wa? Tí ò bá yéra, tó bá jẹ́ pé n tó yé ọmọ nù jẹ́ kó yé ọmọ bẹ́ẹ̀, tó bá jẹ́ n tó yé ọmọ jẹ́ kó yé ọmọ bẹ́ẹ̀, tí kò fi ní sínú pé bóyá ẹ tún wá máa fọ̀rọ̀ tí yín fi máa já okùn ẹbí ara yín, tẹ́ wàá máa jẹ́ a very bad example fún àwọn ẹlòmíì níta. Torí ẹlòmíì ó mọ̀ sọ pé tí ìdílé Jabata bá ti lè ṣe bọ́n ti lè ṣe yẹn, wọ́n ṣe nímọ̀ tó yùn, kí ló má wa tá ò fi lè ṣe? Ìmọ̀ wa náà ò tó bẹ́ẹ̀. Tí wọ́n dà mí bá ṣe báyìí, kí ló wù mí tó pé mi ò ní kọ́ tiẹ̀ náà? Ìbá àwọn Jabata tó jẹ́ ọmọ ìyá kan náà bákan náà, kí ni wọ́n wí pẹ̀lú ẹ̀sìn wọn náà tó bá sọ pé wọ́n sọ pé Ọlọ́run ọba bínú sí àwọn tó máa ń já okùn ẹbí? Sáwọn eléyìí ò tí ì já okùn láàrin ara wọn, kí ni wọ́n rí ṣe sí i? So ẹ dákun torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá ní kí ọ̀rọ̀ yìí kó kọ lẹ́sẹ̀ jù, ẹ foríkorí, ẹ má ṣe ní ṣe pé mo jù ẹ́, o jù mí. Ẹ kọ́kọ́ ń tẹ́ lé kọ́kọ́ ṣe tó lè dáa jù, òun ni pé ẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn àti ìmọ̀ àti àkídà, ẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Láwọn tó máa ń mọ̀ pé wọ́n bá fẹ́ ṣe àtúnṣe, ẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ wá gbé ọ̀rọ̀ ìbí, ẹ gbé súnmọ́ra yín, ẹ sọ lọ́rọ̀ fúnra yín, ẹ rí gbéyẹ̀wò láàrin ara yín, ẹ gbé kalẹ̀ fún wọn láti pé kẹ́ jẹ́ kí wọ́n tún àárín ìbí wọn ṣe. Tó bá jẹ́ pé ní tòótọ́ náà bá pera wọn ní mùsùlùmí, tó sì gbà pé Ọlọ́run sọ pé gbogbo ẹni tó bá ti ya okùn ẹbí, ó kọ lẹ́tà àwọn ó jọ wọ̀yá awọ ẹ̀wù ìjà pẹ̀lú onítọ̀hún, ó wọ̀yá àjà pẹ̀lú Ọlọ́run ni Ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀. Tó bá pé bẹ́yìn àáfàá ti ṣe wí pé gbogbo ẹni tó bá fi lè já okùn ẹbí, àwọn jọ wọ ìyá àjà, àwọn jọ wọ ẹ̀wù ìjà, àwọn jọ kọ́ sínú ṣòkòtò kan náà, wọ́n wọ̀yá àjà pẹ̀lú Ọlọ́run ọba nìyẹn. Ta ló wá fẹ́ wọ̀yá àjà pẹ̀lú Ọlọ́run ọba tó dáa? Tó bá jẹ́ pé ní tòótọ́ ni o, lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀mọ́ lẹ́sìn mọ́ ìtumọ̀ rẹ̀ ní gẹ́gẹ́ bí ẹ ṣe kọ́ wa, táwa gbọ́, táwa dìmú, táwa wá ń lò láti fi tún àárín ara wa àti láti má ba ẹbí jẹ́. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, kí ló fà á tá a fi lè rí àríkọ́ṣe dáadáa látara irú títí yín náà pẹ̀lú nǹkan tẹ́ ń kọ́ àwọn èèyàn níta pé kí wọ́n gbọ́, kí wọ́n mọ̀, láti pé kí wọ́n ṣiṣẹ́ lé lórí. Ẹ dákun, gbogbo àwọn tọ́rọ̀ yìí bá kàn ní ìlú Ìlọrin, mò ń rọ̀ wá ni, bẹ̀rẹ̀ látòrí bàbá wa Emir ìlú Ìlọrin, Ṣéhù Ọlọ́run ọba yóò bá wa lọ́rọ̀ ẹ̀mí yín,
yóò sì sọ yín àgbéga nínú àgbéga tọ́lọ́run mọ́ ṣe fún àwọn ẹrú rẹ̀ tó bá wà lórí ìjókòó yóò túnbọ̀ bá wa ṣe. Ọwọ́ ayé kò ní tẹ̀yìn, ẹ ó lò pẹ́pẹ́pẹ́. Ẹ dákun, ẹ má wo àwọn alágbádá rígidì, ẹ má sì wo àwọn oníráwàní ńláńlá, ẹ má wò wọ́n. Gbogbo wọn pátápátá ti ní ìbínú ara wọn sínú ọkàn ara wọn. Lágbájá sọ pé òun jù mí lọ, tàmọ̀dù sọ pé òun jù mí lọ, èmi ni mo sì mọ tí mo wọ̀n níwájú rẹ̀. Ẹ má wò yun, ẹ má wo ọjọ́ orí, ẹ wò mọ́yé báyìí òkan ti ṣe kéré tó. Ẹ dákun, tọ́rọ̀ yín bá gba pé ẹ bá fẹ́ tọwọ́ bọ ẹ̀yìn odi, kẹ́ ẹ mú yàn papà láti Ìjẹ̀bú, kẹ́ ẹ mú yàn láti Abẹ́òkúta, kẹ́ ẹ mú yàn kódà kó sí pé láti ilẹ̀ Haúsá lẹ bá tún mú kúnra wọn láti pé kán kó sáàrin àwọn ìdílé yìí, kí wọ́n kọ́kọ́ so okùn ẹbí wọn pọ̀ ná, kí wọ́n tó wá ṣẹ̀ wá padà sórí ọ̀rọ̀ ti tẹ̀sìn. Tá bá débi ti ṣẹ̀sìn, ká wọ́n á fi ààyè lẹ̀ fúnra ara wọn láti pé kí wọ́n bá fi ẹ̀mí ìgbọ́ náà bá gbọ́, tí wọ́n bá ti lè lò ó, wọn ò sì lè mọ ọmọ ìpínlẹ̀ kún dénú kún wọlé ẹ̀dín lórí ti tẹ̀sìn gan nìyẹn. Pé kálukú ló ní ọkàn tó bá ti ṣe lè wú láyé kan lè fọlá ọ̀nà sọ̀sì lọ́wọ́n bá sì tún wí pé Ọlọ́run bá kankan nípa lórí ẹnì kankan. Ìjẹ́sìn ni, ìjẹ́wà ni, ìjẹ́ṣìṣì ni, Ọlọ́run bá kọ̀ọ̀kan pa lórí ẹnì kankan. Kí Ọlọ́run bá kó wọlá bí sí ń jẹ́ òun, kí Ọlọ́run bá kí ó fún gbogbo àwọn tẹ bá fẹ́yàn láti ṣe irúṣẹ́ yẹn, Ọlọ́run bá kí ó fún wọn ṣe. Kó tó rí pé màá lọ jìnnà, mo fẹ́ fásitì yìí kọ́kọ́ dúpẹ́ fún bàbá wa Ọ̀kànlọ́mọ ní Amẹ́ríkà. Ọlọ́run bá yọ́mọ̀ jẹ́ kí ẹ pẹ́ láyé o, ní tẹ́ gbé dání, Ọlọ́run bá kò ní dàlú yín láyà. Ọlọ́run yóò bá mi dúró tì yín, Ọlọ́run yóò bá mi dúró tì yín, Ọlọ́run yóò bá mi dúró tì yín, Ọlọ́run bá mi dúró tì yín. Bàbá wa Ọ̀kànlọ́mọ, ẹ gbìyànjú lọ́nà tó bá pọ̀. Bó ṣe ń ka yín lára tẹ́ fi ń pariwo tó ni ayé ọba yín mọ̀. Aláriwo ni nǹkan ó ní nǹkan kan tí ń gbà níbẹ̀ ni. Ọlọ́run tó bá yín ṣe náà ló ní kó jẹ́ pé wà nílùú òyìnbó ilẹ̀ tí ń ṣe gbogbo tẹ́ ń ṣe. Tó bá yẹ pé ní Nàìjíríà lẹ́wà gẹ́gẹ́ báwa yìí ti ṣe wà, ohun tó mọ̀ wí náà ni pé elébi ni wá, a fẹ́ fi àwọn èèyàn mọ́ fi pa owó ni. ń lọ́fà tọ́lọ́hún fi pé kán ríru rẹ̀ wọ́n sọ sí ẹ̀yìn. Bákan náà brother mi Àbọ̀lọ́rẹ́ Rilwan, ẹ̀yin méjèèjì ẹ kópa tó pọ̀ fún mi àti fún wa lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Èyí tẹ́ ṣe fún wa nílùú Ògbómọ̀ṣọ́ àti èyí tẹ́ ṣe láàrin mi pẹ̀lú yín sọ́dọ̀ Ọlọ́run ọba, nínú ìmọ̀ràn, nínú àjọsọ, nínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí bá ti ṣètò ìlú Ògbómọ̀ṣọ́ tí ó fi dá tá a fi jọ ń sọ, tẹ́ ẹ sì fi ẹ̀mí àbòsí àbí bí ọba bàjẹ́ kó bàjẹ́ tẹ́ ò fi ṣe, tẹ́ ẹ̀ tó fi encourage wa láti pé ẹ má dákẹ́ o, tẹ́ bá dákẹ́ ẹni bá dákẹ́ ti tara rẹ̀ yóò bá dákẹ́. Tẹ́yìn náà sì tún bá wa rí díẹ̀díẹ̀ tẹ́ ń bá wa sọ lórí rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ànáwọ́ sí gbogbo nǹkan yóò tẹ́ ń ṣe láti wí pé kí ìlú Ògbómọ̀ṣọ́ kó má dàrú àti lórí gbogbo àtìlẹ́yìn tẹ́ ń fún wa. Àbọ̀lọ́rẹ́ àtẹ̀yìn àti Ọ̀kànlọ́mọ, gbogbo ọ̀nà pátápátá mo fi bẹ̀ Ọlọ́run ọba mi pé k'Ọlọ́run ọba mi kó bá mi dúró tì yín ní gbogbo ààyè. Ẹni tí mo tún ní gbàgbé mo tún fẹ́ sọ pé mo fẹ́ sọ̀rọ̀ torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bá wọn náà wí, tó pé kí mi ní o tún dúpẹ́ lọ́wọ́ wọn. Òun náà ni bàbá wa Muhammad Taofik Akeugba Gold. Ọ̀pọ̀lọpọ̀ gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti ṣe máa sọ fún wa nínú wáàzì, òun ni pé ẹrú máa bẹ lọ́hùn pé k'Ọlọ́run ọba kó ṣe nǹkan báyìí báyìí fóun. Tó bá jẹ́ pé tí ó bá jẹ́ ìpalára fún ni, Ọlọ́run bó yí padà kò ní fún. Tó bá jẹ́ pé ibi tó bá yẹ kó bá gbà fọ́lọ́run ni, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti sọ pé inna lillahi wa inna ilayhi raji'un. A dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú bọ́lọ́run ṣe ní kán ṣe máa tó ọ̀rọ̀ yín. A dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú bọ́lọ́run bá sì ti tó ọ̀rọ̀ yín. A sì dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú ààyè ibi tí Ọlọ́run bá tó gbé yín sí. A dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú ìrìn àjò tẹ́ ẹ rìn, Ọlọ́run bá kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ gbìyànjú tó pọ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́. Ìgbìyànjú yín pọ̀ lórí ìlú Ògbómọ̀ṣọ́ tí kò sì tún tí ì jáwọ́ dísìn. À ń bẹ̀ yín ni, ẹ má jáwọ́. À ń bẹ̀ yín ni, ìgbà tẹ́ ń kó. A mọ̀ pé communication gap láàrin mi pẹ̀lú yín ó break
èmi sì ti mọ̀ túmọ̀ rẹ̀, mo mọ̀ túmọ̀ bó ṣe break. Torí tó bá yẹ pé communication gap èmi pẹ̀lú yín kò bá break, àwọn tán ṣe òkùnfà bí communication gap èmi pẹ̀lú yín bó ṣe break, wọn ò lè jẹ́wọ́ fún yín wípé àwọn gan náà wọ́n lò wọ́n láti pé kó jẹ́ pé àwọn ìrìn àjò tẹ́ ń rìn yìí tó fẹ́ dàbí pé tó lè bà yín nú jẹ́ díẹ̀ nínú rẹ̀, pé àwọn náà kópa nínú ẹ̀, nínú ìṣesí wọn, nínú ìwà wọn, nínú ọ̀rọ̀ míì tí wọ́n sọ àti bọ́n ti ṣe ṣe, ó jẹ́ kó affect. Mi ò fi dá nǹkan kan lẹ̀ o, èmi ò kí ń sọ̀rọ̀ torí mo fẹ́ ṣèbàjẹ́ yẹn o, wàláì. Torí tó bá ṣe wípé láàrin ìgbà náà Ọlọ́run bá ní kí communication yẹn kó mọ́ break, ẹ máa pè mí, àjọ mọ́ sọ̀rọ̀, ẹ máa ń lù mí lọ́gọ̀ ẹnu, bàbá lọ́ba níkà ń tẹ́ ṣe Ọlọ́run ìjọ rẹ̀ yìí, nǹkan báyìí 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 báyìí, àjọ sọ̀rọ̀ tó pọ̀. Àmọ́ kí ló mú sudden break in transmission? Èmi mọjọ́ náà, ìjọ tí break in transmission yẹn tó wáyé, níjọ́ tí mo ti sọ fẹ́ni tí mo sọ fún wípé ọlọ́rọ̀ mi ni yín, kódà ká jẹ́ kí n pè yín lẹ́sẹ̀kẹsẹ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní, ẹ̀yin náà ó lè rántí ìjọ náà bí mo ṣe ń sọ fún yìí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ní Markaz, ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ tọ́ o, kó má jẹ́ pé bóyá nǹkan mi omi yóò tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Nígbà tí mo sọ kíní yẹn, ẹni pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin náà wà ń bẹ, àmọ́ bàbá Mudiru wọn ò lè gọ́ débi pé wọ́n fi gbà fún nǹkan tí mo ní ń dáyà ajá mi lórí Islam, lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ níbẹ̀ yẹn tí ẹ bá mi sọ̀rọ̀ ẹ níjọ́ náà. Láti ọjọ́ yẹn gangan ni break in transmission láàrin mi pẹ̀lú yín ló ti break. Gbogbo ń táwa láwa rí, gbogbo ń táwa àwa gbọ́, gbogbo ìgbésẹ̀ tán ń gbé láti ìlú Ògbómọ̀ṣọ́ àti mọ́ ti ṣe ń ṣe láàrin ara wọn, gbogbo ẹ̀ mo gbìyànjú láti bá yín sọ̀rọ̀, láti pè yín, ṣùgbọ́n àwọn tí mo jọ fi pè yín níjọ́ náà lójú wọn tínú wọn ò dùn pé mi pẹ̀lú Akeugba Gold tó ti ń jọ ń sọ̀rọ̀, tí wọn ò sì fẹ́ kí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kó yanjú. Tẹ́yìn ń pè wọ́n léèyàn, tẹ́ ẹ̀ mọ̀ pé àwọn ganan tó ń dákún wàhálà tó wà nílùú, àwọn yẹn náà tó ti astagfirullahalazim tí mo bá ṣẹ̀ láàrin kọ́ náà bá kó ṣàforíjì fún mi. Àmọ́ ìgbàgbọ́ mi sọ́dọ̀ Ọlọ́run ọba ni pé ìṣesí wọn pẹ̀lú mi, torí mo mọ àwọn tí mo jókòó láàrin wọn jọ́nà tí mo fi pè yín tá à ń fi jọ ń sọ̀rọ̀, mo sì mọ irú ojú tí wọ́n fi padà dá mi lóhùn láti rí i pé mo pè yín lọ́wọ́ kan ẹ sì gbé lọ́wọ́ kan ẹ sì fún mi lésì lójú wọn. Mo gbé sí spíkà kí wọ́n gbọ́, bàbá yìí ò lè ṣe nǹkan kan tó ṣe kìíní pẹ̀lú ògo Ọlọ́run báyìí 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 ni. Ọjọ́ tí mò ń wí fún yín ni ìjọ tí wọ́n ń ṣe program kan ní Markaz tí Alhaji Awa tó ṣe donation, tí àwọn òun náà tó ṣe donation láàrin live ní asáré sọ fún pé bàbá nǹkan báyìí 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 ẹ má wọlé ẹ jẹ́ kí n pe bàbá Akeugba Gold kan tó kù níbẹ̀ báyìí 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 kò ní má lọ kí n lọ fọkàn balẹ̀, kò ní rí bẹ́ẹ̀, kò ní ṣe báyìí, kò ní ṣe báyìí. Inú àwọn tí a jọ sọ̀rọ̀ yẹn ní lórí ìjókòó báyìí kò dùn. Mo sì mọ̀ wípé àwọn náà ti sọ fún yín pé kẹ́ ẹ sá fún mi, ẹ má dá lọ́wọ́ owó tó rẹ ti pọ̀ ju, ẹ̀yin gan sì lè mọ̀mọ̀ ìtumọ̀ tán fi ṣe lásìkò gbà náà, torí pé tó fi di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí ó dá mi lójú pé ẹ ò lè tí ì gbà wípé ẹni ibi ni wọ́n lábẹ́ ìrìn àjò yìí. Ṣùgbọ́n nígbà tó bá wá padà wá jájó wọn lọ́wọ́ tán tẹ́ ẹ bá rí, yóò wá jẹ́ nǹkan tí yóò mọ̀ yà yín lẹ́nu, yóò wá jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn Haúsá, ẹ̀kọ́ kan tí wọ́n kọ́ lọ́dọ̀ àwọn Haúsá, mo ti pa lórí ìfẹ́ nìkan láàárọ̀ yìí, àwọn Haúsá náà mọ̀ sọ kíní kan, wọ́n ní olórin kan ló kọ lórin tó fi wá di tí gbogbo wọn wá ń lù kálẹ̀ káàkiri, ẹni olórin tó pamọ́ nínú Ọlọ́run ni Mamman Shata. Wani wata rana abin da yake baka tsoro sai ya baka mamaki, lokaci kuma na zuwa abin da yake baka mamaki sai ya baka tsoro. Ó ní ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé nǹkan tí ń bà ẹ́ lẹ́rù yóò bẹ̀rẹ̀ sí máa yà ẹ́ lẹ́nu. Láàárín ìgbà náà a ó tún padà tún kó àsìkò kan o tó jẹ́ pé nǹkan tí ń yà wá lẹ́nu yóò padà wá di tí ń bà wá lẹ́rù. Ṣé kí n tú fún yín? Ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé nǹkan tí ń bà wá lẹ́rù tí ó mọ̀ yà wá lẹ́nu. Níjọ́ tí àwọn kan jáde tán sọ pé àwọn ò gbé mi, àwọn ẹgbẹ́ ti gbé mi tán, àwọn ò gbé lágbájá, àwọn ò gbé làkàṣègbè, àwọn ò gbé támọ́dò. Bàbá gbé wọn tán, ẹ má wá bẹ̀ wá o, a ò ní gbẹ́bẹ̀ o. Ó yà wá lẹ́nu gbàgbà, ṣé ọ̀rọ̀ báyìí lè máa jáde láti ẹnu
lágbájá tó fẹ́ mọ dàbí ìbẹ̀rù fún wa ńgbà náà. Ọjọ́ kan ń bọ̀ tí nǹkan tí ń bà wá lẹ́rù ó mọ yà wá lẹ́nu. Wọ́n á yà wá lẹ́nu pé ṣó lè wáyé bẹ́ẹ̀. Ó wá ní ìgbà míì sì tún ń bọ̀ tó jẹ́ pé nǹkan tí ń bà wá tí ń yà wá lẹ́nu, ẹni tí ń yà wá lẹ́nu yóò padà di tí ń bẹ̀rù. A ti di ìbẹ̀rù fún wọn ní ìsìn torí pé irú nǹkan ṣe fún wa tán fi dáyà já wa tó fi ń yà wá lẹ́nu. Àwa ti di ìyàlẹ́nu mọ́ wọn lọ́wọ́ ní ìsìn tó jẹ́ pé a ti di ìbẹ̀rù fún wọn torí pé kí ni nǹkan ṣe yẹn lọ́kọ́ wa lọ́gbọ́n tá a fi lọ rèé mọ àṣírí wọn kọjá níwọ̀nba tá à ń sọ níbí ni wọ́n sì ń sọ táwa náà wá ń retí pé jọ́wọ́ ni wọ́n tẹ̀ wá padà wá gbé wa. Tẹ́lẹ̀ là ń bẹ̀rù gbígbé, ní ìsìn à ń retí gbígbé torí pé gbígbé tí ò ní lọ sí kóòtù yóò padà di kóòtù torí ẹ̀ ò lè gbé mi kí n mọ̀ lọ sí kóòtù within 24 hours máa lọ sí kóòtù lópin ìgbà tí n bá ti pààyàn. Ẹni tó yìnbọn pààyàn gan ní olórí burúkú ọlọ́pàá tó yìnbọn pààyàn níbi tó gbé ti mú jọ́ kejì náà ti gbé lọ sí kíní wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ̀ ṣèdájọ́ lé lórí, wọ́n yọ kò ní ṣe wọ́n ṣe gbogbo ẹ̀, ẹjọ́ tí ń lọ nìyẹn. So láàrin àwọn ọlọ́pàá tọ́lọ́pàá bá lè yìnbọn pọ̀ ọlọ́pàá ẹgbẹ́ wọn tó lè yìnbọn pààyàn tí wọ́n lè lọ rí ṣèdájọ́ rẹ̀ láàrin 24 hours kí ni nǹkan tó lè mú tèmi tí mi ò pààyàn tí mi ò ṣe kankan pàjọ ń sọ̀rọ̀ láàrin ara tẹ́fì wá sọ pé màá lọ́jọ́ méjì jọ mẹ́ta bó gbé mi jọ Wednesday mo gbọ́dọ̀ lọ kóòtù níjọ́ Thursday, bó gbé mi jọ Thursday mo gbọ́dọ̀ lọ kóòtù níjọ́ Friday, bó bá gbé mi jọ Friday wọ́n lọ́mọ̀mọ̀ tó yẹ kó sọ di Friday torí pé ó fẹ́ fìyà jẹra rẹ̀ bó bá di Monday ó di dandan kí n lọ tó bá fi lè wọ Tuesday tiẹ̀ bá ẹ̀ gbogbo tí ó sì fi jẹ́ kémi náà kó njọ Monday máa mọ̀ ṣe bí inú run mi bí orí ń fọ́ mi bí nǹkan míì nítorí èmi náà fẹ́ kọjọ́ ó lé kẹ́lẹ́ bá jìyà pípè mí lẹ́jọ́ tẹ́ pè mí lẹ́jọ́ àgbígbé mi tẹ́ gbé mi ẹ ò dẹ̀ ní right láti pé kẹ́ gbé mi nígbà tí n bá ti pààyàn. Ẹ̀yin ayé sẹ́yìn tí ń gbọ́ bí mo ti ń pariwo torí criminality ń bẹ láàrin gbogbo àwọn táwọn jọ ń ṣe yẹn oríṣiríṣi nǹkan ní wọ́n mọ̀ plant kálẹ̀ káàkiri. Mi ò ní nǹkan criminality kankan lọ́dọ̀ mi ò kí ń mu mi ò sì ń ta o mi ń tagbó mi ń sì mu gbó mi ń sì tọ́tí mi ń sì mutí wọ́n fi wá di pé wọ́n á lọ rí wá nǹkan àwọn contraband kìíní kan tó ń pè wọ́n kí bóyá lọ́rùn nǹkan kan àti gbà mo ti wà kékeré nínú ilé tèmi máa wà wide open mo dẹ̀ máa ṣe life mi mo ṣe máa ṣe kálẹ̀ káàkiri so I'm a free man. Wọ́n á sọ pé abájọ àṣìntẹ̀ ń ta cocaine ni bẹ́ẹ̀ náà ni mo ti máa ń ṣe program rẹ̀ juice lè mí mu bàbá mi tútù so wọ́n wá tẹ́lẹ̀ tó wọ́n aṣọ nǹkan tó ń fi lọ rí implicate ara wọn tó ń fi parọ́ mọ́ mi kò sí mbẹ̀ ni mò ń sọ fún gbogbo ayé kẹ́ mọ́ gbọ́ yìí torí pé nǹkan tí ń yà wọ́n lẹ́nu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di tí ń bà wọ́n lẹ́rù ńlọrọ̀ l'Ógbómọ̀ṣọ́ bó ti ṣe rí nìyẹn. So bàbá wa Akeugba Gold gbogbo orúgbà náà tí wọ́n mú yín sá fún wa gbogbo àwọn tẹ́ǹkì ní mẹ́sàn-án mẹ́wàá bóyá lẹ́ẹ̀mọ̀ àmẹ́wò padà mọ̀ àwọn oní sọ pé bọ́n ti ṣe rí ni súnmọ́ bí láì lẹ́sìn tí mo bá fi ṣe ìbàjẹ́ fún wọn ọjọ́ Thursday láwàá kí n mọ̀ di Thursday tó ń bọ̀. Akeugba Gold wọn ò rí fídíò yìí wò wọn ò rí wo ẹni tó bá mi rí wọn kó bá mi táàgì wọn tàbí kó bá mi jù sí wọn inú ò ní fi ránṣẹ́ sí wọn tó ní wọ́n fi ránṣẹ́ sí wọn ó nílùú ìbàjẹ́ mi tí wọ́n ti ṣe so ó lè mú wọn láti rí pé kí wọ́n máa wò so kí ló fà á tí mo fi ń gbìyànjú láti pé kí n sọ̀rọ̀ nípa àwọn tí mo sọ pé dandan kan wo fídíò mi àbí nǹkan kan mo fi sọ ni pé àwọn tẹ́rí tí mo ti kọ́kọ́ kì síwájú Ọ̀kanlọ́mọ àti Àbọ̀lọ́rẹ́ ara iṣẹ́ tí àwọn náà gbé lọ́wọ́ làwọn méjèèjì yẹn gbé lọ́wọ́ wọ́n ti Ògbómọ̀ṣọ́ lẹ́yìn lórí ìrìn àjò yìí lórí pé kó Ògbómọ̀ṣọ́ kọ́ mọ́ wò wọ́n ti ṣèwádìí wọ́n ti mọ tí ń jòdòdò báyìí ọ̀chẹ́ gbà sí wọn lẹ́nu wọ́n gbìyànjú láti ṣe. Ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ni pé wọn ò ṣe ẹ̀yàmẹ̀yà lórí kìrìsìtẹ́nì mùsùlùmí àbí oníṣẹ̀ṣe èyí tó ń ṣe ni pé wọ́n try láti balance ẹ̀ láti pé kí wọ́n mọ̀ pé Islam kò sí fún jàgídíjàgà pẹ̀lú gbogbo àwọn èèyàn bá ti ṣe ń gbé kálẹ̀ káàkiri. Mo fẹ́ rọ̀ wá ní gbogbo nǹkan tí a bá là ń bá ṣe láti pé ká fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lórí àwọn ìrìnàjò tá à ń bá rìn ní ìgbésí ayé. Bàbá wa Akeugba Gold nínú pé wọ́n sáré mùsùlùmí kìí ṣọ̀tá kìrìsìtẹ́nì mùsùlùmí kìí ṣọ̀tá kínní kan wọ́n gbé àìjáde lọ́jọ́ náà lọ́hùn gbà wọ́n gbé àìjáde wọ́n condemn Akeugba Gold wọ́n lọ́ fẹ́ ṣẹbọ ọ̀fọ̀ nípa yìí o ìdí Ògún làwọn wà yìí o náà ṣe kínní wọ́n ṣe kínní bàbá Ọ̀kanlọ́mọ Ọlọ́run bá kò ní ba nǹkan kan yín jẹ́. Mo wo fídíò kan tẹ́ ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe AI láti máa fi blackmail gbogbo àǹfà wọ́n ṣe lórí Mufti wọ́n ṣe lórí Mudiru wọ́n ṣe lórí àwọn àǹfà ńláńlá
tí wọ́n ṣe lóríṣiríṣi kálẹ̀ káàkiri instead wọn bá fi wá lo AI yẹn láti fi develop ara wọn. Òyìnbó ń tiẹ̀ kò kán, tó bá wù ẹ́ kó fẹ́ dí ìyá láyà rẹ kó gbé sórí kámẹ́rà kan mọ́ gbé jáde, àwọn ọ̀bọ̀ gbé jáde náà ni báwọn èèyàn bá ṣe ń pọ̀ sí ni wọ́n sì mọ sanwó fún orí ìyá rẹ tó gbé jáde kọ̀ọ̀kan wọn ní tó bá ti ṣe ni tó wù ẹ́ ló ṣe ni tó bá ti tó tó ń fi fún ẹ lówó wọ́n fi fún ẹ lówó. Ẹ ò ṣe jẹ́ ká ro orí wa wò ká mọ̀ pé nǹkan tá a bá fi ọwọ́ wa àbájú wa tá a bá fi bàjẹ́ ń tẹ́ rò pé àrùn rà ń ṣe yẹn tá a rò pé nǹkan gidi là ń ṣe àwọn tá a là sì bá níbẹ̀ mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí ni tí kò sẹ́lómi ọmọ mùsùlùmí ni nǹkan tẹ́ rò pé à ń ṣe yẹn sẹ́rò pé à ń propagate Islam ni sáàfin ṣàpẹ̀lẹ̀ fún Islam ni àbáǹfin bá Islam lójú jẹ́. Iṣẹ́ tẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jù bẹ́ẹ̀ lọ but ẹ̀yin tí mo rí pé súnmọ́ mi tí mo rí ni mò ń sọ̀rọ̀ nípa yín pé iṣẹ́ tẹ́ gbé lọ́wọ́ láti pé kó má bàjẹ́ bí gbogbo yín ṣe ń sáré pé lé kí ó tẹ́ gbé ti kí ó pé kí lé kí ó náà kó má bàjẹ́ bí gbogbo yín ṣe ń sáré pé ẹni tó já síwájú kó má bà lórúkọ jẹ́ bẹ́ẹ̀ náà ni mo jẹ́ ìtanilára nírọ̀rùn àwa àwọn òkè lọ́dọ̀ yín o àmọ́ àwọn ọmọ títí wá kí o lábẹ́ yín á ti jèrè yín náà nìyẹn báwo la ṣe lẹ́wọ́ fẹ́ mọ̀ wò táwọn mọ̀ pé kí nǹkan yín kọ́ mọ́ bàjẹ́ ká mọ̀ wò lọ. Mufti Ìlọrin that is Farouk èmi pẹ̀lú rẹ̀ ó ṣalájọṣe pàápàá bọ̀tẹ́ni tó jábúrò mufti tí ń ṣe Sheikh Abdullahi ọ̀rẹ́ mi gidi ni alẹ́mọ̀jọ́ mọ wọṣọ kan náà alẹ́mọ̀jọ́ mọ tọwọ́ bọnú àwò kan náà pàjọ ń jẹun àmọ́ kò lè pòun ọmọ Alhaji Zubairu Muhammed Taofik kò lè pè mí pẹ̀lú àìjọ ṣe ní tó bá fi mú tó bá lé mi pẹ̀lú àìjọ ṣe ajẹ́ pé mọ́sálásí tó ti ń lò sí tó ti ń kírun èyí mọ́sálásí Yasuna ajẹ́ pé kò ní nǹkan kan ṣe nù ká tó wá pé àwọn náà pẹ̀lú àwọn tọ́jọ́ ní Yasuna àwọn agbára àti ẹ̀mí Yasuna Central Mosque nìyẹn bẹ́ẹ̀ pé àwa gan náà alẹ́mọ̀ lówó alẹ́mọ̀ lágbára but nípa àdúrótì ó dàbẹ̀ ni pé ń tọ́lọ̀ fún wa lágbára níwọ̀nba àwa náà fi kún a ò pa akọ wàá kọ́ la kọ́ mọ́sálásí o àmọ́ ká rí èrò ká sì rí èèyàn mọ́yàn lára mọ́ mọ́sálásí náà Ọlọ́run ní káwọn náà ká jẹ́ kan nínú rẹ̀ so tó yẹ jẹ́ pé ibẹ̀ ni Sheikh Abdullahi àbúrò Imam Farouk Sheikh Farouk ló wà ìtàn bẹ̀yìn ò lè lọ láìsírú wọn níbẹ̀ kí ni ó jẹ́ kí n mọ̀ pé gbogbo orú wọn mọ́ra torí pé mo mọ̀ pé ogun ìlú mi ni mò ń jà ó lè ṣe kán fún mi nímọ̀ràn tí ò ní tẹ́ mi lọ́rùn ó lè ṣe kán sì fún mi nímọ̀ràn tí màá sọ fún yín tẹ́ sọ pé mo lọ rí gba nǹkan míì wá láti ta ni so mi ò pè wọ́n dá sọ̀rọ̀ yìí kódà bí pẹ̀lú kankan nínú wọn bá fẹ́ jókòó tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tó jọ mọ́tò Ògbómọ̀ṣọ́ à ń bá a lọ àkókò jẹ́rí Ọlọ́run fún wa sí màá mẹ́nu kúrò ń bẹ̀ so mo wà much reserve pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ torí pé mo mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò padà parí bí èèyàn bá tara lé rẹ̀ lọ́pọ̀ onílé rírà ní ọ̀wọ́n mọ́ inú tí mo fi ṣe ìnà àwọn náà gbọ́ lónìí mi ò fi yẹ̀yẹ́ wọn mi ò sì fi kéré wọn kọ́ mọ́ bínú torí pé mo ní ìfẹ́ ìlú ibi tó gbé ti bí mi gidi gan ju anybody lọ mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ju anybody lọ so mo sì gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan bá fẹ́ ṣe láti pé kí n lè protect ẹ̀ so mi ò wà too adamant wípé mùsùlùmí ni mí gbogbo tó bá fẹ́ tẹ́ bá sí pé mùsùlùmí ti fẹ́ ṣe a ò gbọ́dọ̀ mọ́ ṣe kíní kankan selfish interest ni ẹ̀ tẹ́ bá ní nǹkan tó bá dáa lọ́kàn ara rẹ̀ tó bá ti wu ìwà tó dáa lọ́kàn ara rẹ̀ yóò padà wu àwọn èèyàn láti pé irú ẹ̀sìn wo lélẹ̀ bó ló ṣe ń ṣe tiẹ̀ tí ó fi wùyàn tí ó fi torí rẹ̀ tí wọ́n fi gbà ọ̀pọ̀lọpọ̀ ló gba ẹ̀sìn kì í ṣe pé nìkan ló ṣe wáàsí fún wọn àwọn náà ló make research fún ara wọn ọ̀pọ̀lọpọ̀ ló sì fi ẹ̀sìn sílẹ̀ kì í ṣe pé nìkan ló sọ nǹkan fún wọn ìwà táwọn hù ní òun ọ̀pọ̀lọpọ̀ kù nínú ẹ̀sìn example kan náà la mú wá ní í ṣe pẹ̀lú àwọn ti jàbátá yìí ní í ṣe tá bá bẹ́ẹ̀ lọ sí history gidi náà gbé kalẹ̀ ẹ jẹ́ ká wo example kìíní kan tó ṣẹlẹ̀ arákùnrin kan bẹ tí wọ́n bú bàbá rẹ̀ ìgbà tó ń ṣetán nìsín ó bú bàbá titi wọn náà àti ó bú bàbá titi wọn náà èmi ò kí ń support irọ́ tó bá ṣe ń tó dáa gẹ́gẹ́ bí ọ̀tá mi máa ń yẹ̀ tó bá ṣe ń tó yóò dáa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi máa bú ẹ arákùnrin yìí n tó ṣe tèmi náà lè ṣe ni wọ́n bú bàbá rẹ̀ nígbà wọ́n bú bàbá rẹ̀ wọ́n sì ń ti lọ wọ́n náà sì bú bàbá ńlá bàbá wọn ṣe gbogbo rẹ̀ nípa àwọn jàbàtà àwọn tó jábúrò lẹ́yìn ẹni tí wọ́n bú wọn takú kí lágbájá o bú bàbá wa tó bá bú bàbá wa tó bá tún bú bàbá wa á gbé ọ lọ sí kóòtù wọn náà sì dá sí ìbínú bí tẹ́ bá gbé òun lọ sí kóòtù ọmọ àlè ní èmi pẹ̀lú yín kọ́ lájọ lọ́rọ̀ ẹ̀gbọ́n yín tó wà ọkọ rẹ̀ ti jẹ́
ó wù ọmọ àlè sí yín nínú ilé òun ló bú bàbá ti tèmi ẹ wá ní kí wọ́n á mọ̀ wò níran ẹ̀rùn sọ ní kóòtù tó bá ṣe wípé bẹ́ẹ̀ ni mò ń bá wí ẹ̀yin lẹ́sẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ni mò ń bá wí mi ò dákọ yín ẹni tó bú bàbá tèmi náà lèmi náà bú bàbá rẹ̀ tó bá wá jẹ́ pé ẹ bá wá rí pé ó bá ta yín lára òun ló kù tẹ́ lọ rí sọ fún pé lágbájá sọ ara rẹ o mọ̀jẹ̀ kan bà bàbá wa lórúkọ jẹ́ o ìdílé yín lẹ́tì mọ́ fààyàn kìí ṣe pẹ̀lú òun I reason with him nígbà tí mo wo fídíò wọn gbogbo ẹ̀ mọ́ra wọn kí ló ń fa problem àwọn jàbàtà kí ló lè rí báyìí torí yẹn mọ́ kẹ́kọ̀ọ́ ni kí ló lè rí báyìí kí ló lè rí báyìí mo wo tàwọn àbúrò mo wo tó jẹ́ ẹ̀gbọ́n mo wo audio video mo pé lágbájá ẹ̀hún lè gba nǹkan lọ́dọ̀ kèfèrí ìyẹn wúlò fún òun I don't want to go too far lórí pé mi ò mọ kèfèrí mi ò sì mẹ́ntì ọ̀wọ́ náà ọlọ́run lọ́ba ló ní gbogbo rẹ̀ lọ́dọ̀ òun lọ́dẹ̀ mọ bí ṣe ń to nǹkan rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra láti pé ká má fi ọ̀rọ̀ ẹ̀sìn ká fi bà àárín ara wa jẹ́ láàrin àwa Yorùbá ẹni tó bá ní nǹkan gidi tó bá fẹ́ ṣe láti mú ìdàgbàsókè wá fún àwa Yorùbá tó wà ara wa tó fi yéra wa ló lè ràn wá lọ́wọ́ mo fẹ́ sọ kí nìkan tó fọ́nì fún wa ní ìsìn ní Nàìjíríà bíi wọ́n bá sọ sọ́pọ̀lọpọ̀ ní wọn bíi yóò yà wá lẹ́nu pé ṣé irú nǹkan báyẹn lè ṣẹlẹ̀ ní tòótọ́ àbí ṣé lóòótọ́ ni ẹ lọ rí make research yín kẹrin I spent like 3 years in the north ẹ lọ rí béèrè wò dáadáa ẹ tún lọ rí wo history dáadáa history Nàìjíríà látijọ́ tí Nàìjíríà tí wọ́n ti ń rule Nàìjíríà bọ̀ tó fi débẹ̀ pẹ̀lú síntọ́ a typical Hausa man kò tí ì rule Nàìjíríà rí a real typical Hausa man yìí pé lágbájá yìí ọmọ Haúsá ni kò tí ì rule Nàìjíríà rí minority ni àwọn Haúsá but problem tó dá àwọn orí kan tọ́lọ́run ṣe fáwọn Haúsá ni pé èdè wọn wà very simple láti lè kọ́ so àwọn Fúlàní yẹn wọ́n capitalize pẹ̀lú èdè Haúsá yẹn wọ́n lò ó láti fi ṣera wọn lọ́kàn láti fi lè kólé mọ́ra láti fi lè gba ilẹ̀ wọn lọ káàkiri wọ́n gba ilẹ̀ wọn káàkiri irú ẹ̀ náà tó ń bá bọ̀ wá sílẹ̀ Yorùbá ń bì táwọn kan lọ rí gba wèrè mẹ́sìn tó fi ń kó wọn wọlé ohun tí ìjáwọ́ torí àjẹ́ndà tó ti wà lẹ́nu ẹ̀jẹ̀ wọn láti gbà kékeré wọn náà ń bá dàgbà ibi tí àwọn bàbá wọn bá gbé dé làwọn náà ti fẹ́ mọ continue síbi tẹ́ gbalẹ̀ dé ní ẹ̀jìbò náà la fẹ́ ṣe so tẹ́ máa wò Fúlàní dádúró lọ́tọ̀ ni Haúsá dádúró lẹ́tọ̀ so tí wọ́n bá ń sọ pé wọ́n máa ń kíyàn pé Ìjẹ̀bú Jẹ̀ṣà èwo ló fẹ́ ṣe nù rẹ̀ ṣé Ìjẹ̀bú ló fẹ́ jẹ́ ni àbí Jẹ̀ṣà ló fẹ́ jẹ́ wọ́n ní Ìjẹ̀bú ọ̀dà Ìjẹ̀ṣà òṣùwọ̀n èwo tó wá ní ti Ìjẹ̀bú Jẹ̀ṣà owó ni mo pa mi ò fi bu yín ẹ dákun tó Ọlọ́run àfi mọ sáwàdà láàrin ara wa ni o ẹ̀yin Ìjẹ̀bú ẹ má bínú ẹ̀yin Ìjẹ̀ṣà ẹ má bínú táwàdà bá dé láàrin ara wa síra wa bá ṣe mọ ṣe pé Ìjẹ̀bú ọ̀dà Ìjẹ̀ṣà òṣùwọ̀n eléwo tó kíní ká tó wà pé ti Ìjẹ̀bú Jẹ̀ṣà iná nìkan tí ń dà wọn láàmú bọ́ bá ti délẹ̀ ń bì àtẹni tí ò gbédè Haúsá gan tó máa sọ wípé láti north ló ti wá láti gbé kan rí kankan àwọn báwọn náà ti ṣe máa ṣe nu àwọn Haúsá yẹn bó ṣe nóbi Haúsá man tó jẹ́ pé ní tẹ́ ń bá wí gan-an náà èdè wọn àwọn gan-an náà ṣẹ̀ṣẹ̀ kọ́ Haúsá ni wọn ò gbọ́ Haúsá wọn ò gbọ́ pàápàá so ibi tí mò ń try láti lọ ní ìsìn ni pé àìmọ̀kan tí ń dààmú ọ̀pọ̀lọpọ̀ ló fi wá mọ̀ wò pé n ti ń ṣẹlẹ̀ nílùú mùsùlùmí ni eléyìí kírísítẹ́nì eléyìí kíníkan eléyìí ẹ jẹ́ ká kọ́kọ́ gbé léyìn sẹ́gbẹ̀ẹ́ kan náà ká kọ́kọ́ gbé ìjẹ́nìyàn ká kọ́kọ́ papọ̀ sójú kan náà pé ìjẹ́nìyàn ni àwa bó o la ṣe jẹ́ torí pé àkọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ìjẹ́nìyàn tá a mọ̀ ẹ́ lé níyàn wípé ẹran kókó ni mò ń bá gbé so ìròrí wa àti tá a bá fẹ́ lókùtà ti sọ pé èmi fẹ́ di kìrìsìtẹ́nì èmi fẹ́ di mùsùlùmí èmi fẹ́ di oníṣẹ̀ṣe ọkàn èmi lókù tí ń ṣiṣẹ́ nǹkan pè lé mi tí ń jẹ́wọ́ gan fúnra ara rẹ̀ lókù tí wọ́n mọ̀ ṣiṣẹ́ pé ìwú lọ fẹ́ fi ṣègbésí ayé rẹ̀ lọ fẹ́ fi live just like I feel like taking juice in the morning láti pé kí n lè rí ibi lọ sí toilet mi easily then I feel like eating something very light in the night láti pé mo bá fẹ́ dìde lóru ṣàdúrà ara mi ò ní wúwo sílẹ̀ lẹ̀ ó ti mọ́ mi lára láti ìgbà kékeré mi bí mo ṣe ń bá wò ni now kí wọ́n á sọ pé mo fẹ́ kí by force mo fẹ́ fi kíbọ̀ ẹnìkan lọ́rùn pé tí o bá ṣe bí mo ti ṣe ń ṣe kò dáa it's wrong example ni mo mú wá kálukú pẹ̀lú the way tí n fi live life ara rẹ̀ so ẹ ò lè ìwé á sọ wípé ẹ ó force bẹ́ẹ̀ ṣe ń live life yín àbí bó ṣe tó pé religion completely are all ways of life be it a Muslim be it a Christian be it a traditionalist way of life nítorí pé nǹkan tó gbọ́dọ̀ put into action fáwọn èèyàn ni tí wọ́n bá rí tó bá tẹ́ wọn lọ́rùn wọn ṣe títí ẹ̀ tí wọ́n bá tẹ́ wọn lọ́rùn wọn dẹ̀ fi sílẹ̀ that is it it's just like going to the market to go and buy your juice ẹ lè ra eléyìí kan pé product yẹn eléyìí níjọ́ tí mo rí eléyìí ó ń yà mí nígbẹ́ mi ò tún lò mọ́ eléyìí ni màá rà ó ṣe déédéé èyí tí ń yà mí nígbẹ́ yìí mo ṣe like ẹ̀ torí pé ń flush inú mi ìwọ ló count ẹ̀ pé ń flush inú rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì àìsàn ni so that is it so ẹ má sọ pé the religion is beyond that kò sí bẹ́ẹ̀ ṣe lè rìn
kò sí bí gbogbo wa ṣe lè rìn pátápátá láyé yìí táwọn ní padà sọ̀kalẹ̀ sọ́dọ̀ ànábì Adam. Ó ṣeé ṣe tá a bá sì ní ọ̀nà ànábì Adam ọ̀nà rẹ̀ jìn, kò sí bá a ṣe lè rìn gbogbo wa pátápátá nísìn táwọn ní sọ̀kalẹ̀ lọ́dọ̀ Abraham ní adìpé ní kíni the father of all nations. Ẹ wá bí mùsùlùmí léèrè ṣé wọn mọ Adam ní bàbá oníṣẹ̀ṣe? A fẹ́ sọ pé àmọ́ mọ́ tá a bá mọ bàbá Abraham ní oníṣẹ̀ṣe sáfẹ́ condemn Abraham ni tó pé látara rẹ̀ ní àrọ́mọdọ́mọ rẹ̀ ní ànábì Muhammad wá, láti àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ náà ní Jésù wá, tí gbogbo rẹ̀ tó spread kálẹ̀ káàkiri báyìí. So kí ni tiwa láti fẹ́ sọ pé àwa la fẹ́ judge ara wa táwọn lè fi kíní ilẹ̀ fọlọ́? Ìyẹn tó wá mú mi rántí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ ní Ọ̀yọ́. Ó fẹ́ dàbẹ̀ ni pé program tó ní fẹ́ gba nǹkan kan jáde, ó fẹ́ fa kíní kan jáde lórí nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, tí àwọn ará Ògbómọ̀ṣọ́ ò ní nínú ẹ̀wù, tí wọn ò ní nínú ara, tí wọn ò sì rán èèyàn níṣẹ́ irú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, táwa kìbọra wa lọ́rùn ní ìsìn tó fẹ́ máa dà wá láàmú. Ẹ dákun tó Ọlọ́run, ẹ jẹ́ ká jọ gbéra wa léèrè pé àkàlà, ẹlẹ́sìn wo làkàlà? Ẹlẹ́sìn wo làkàlà? A rí pé Kristẹni ni àwọn tí ń ròyìn àkàlà jùlọ nílùú Ògbómọ̀ṣọ́. Mùsùlùmí ni. Kí ló fà tó fi rí bẹ́ẹ̀? Torí pé àkàlà ó náwó orí rẹ̀ sọ́dọ̀ everybody. Àwọn mùsùlùmí tó kù mélòó nù wọn la lè sọ nípa wọn tí wọ́n mọ oppress àwọn èèyàn pẹ̀lú nǹkan tọ́lọ́run bá ṣe fún wọn, tí wọ́n mọ kóyàn lẹ́rú. Bí mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ yìí, tákàlà fi jáde láyé, èmi pẹ̀lú àkàlà kì í ṣe pàápàá, a kì í ṣe. Mi ò dẹ̀ like àkàlà tó fi padà kú. He was somebody I like very well, tí mo mọ̀ nígbà tí wọ́n fi ṣe DPO lẹ́kọ̀ọ́, nígbà wọn fi wà nípọ̀n rí. Ìbálẹ̀ àwọn àna mi ni, èsì wọn ní tàbí ṣùgbọ́n fẹ́ni tó bá mọ̀ wọn, àwọn ọmọ wọn náà lè sọ bẹ́ẹ̀ tó bá dàbí irọ́. Nípọ̀n rí níbi kọ́sítè barracks tó wà ń bẹ̀ is the DPO àti mọ́ra. Ọ̀gá ọlọ́pàá tó wà ń bí ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìjà mi ṣe nǹkan kan, but because it's not far from National Theatre and there is not far from okọ̀ rẹ̀ tí jẹ́ Ìjọra. Wọ́n máa ń lọ sí ibẹ̀ náà ni okọ̀ rẹ̀ tí jẹ́ Ìpàrí estate wà níyàn bẹ́ẹ̀, uncle mi wà ń bẹ̀, àwọn àna mi. But long before I even got married to my first wife. So kí ni nǹkan tí mo fẹ́ sọ fún ni pé àti mọ́ra, but kí ló break gap yẹn? For the love I have for Ògbómọ̀ṣọ́ land, tí wọ́n bá ti fẹ́ dìbò Ògbómọ̀ṣọ́ mo ti máa wá dìbò, mo ní káàdì l'Ògbómọ̀ṣọ́ ni. I don't want to vote anywhere by force lọ́kàn kù. But èyí tó yẹ kó mo mọ̀ pé Ògbómọ̀ṣọ́ benefit nǹkan kan, máa sáré lọ sí Ògbómọ̀ṣọ́ máa lọ bẹ̀ ṣe. Mo lọ sí Ògbómọ̀ṣọ́, mo lọ rí vote ìgbà tá a wà ní okọ̀ rẹ̀ tí jẹ́, tá a wà ní Nurudeen, tí a lọ rí dìbò. A wà níbẹ̀ ìgbà náà. Àkàlà wà as a deputy governor of Ọ̀yọ́ state. A wà níbẹ̀ pẹ̀lú wọn à ń dìbò. Mo wálé ti campaign. I'm not the party type. Ti campaign fún wọn, ẹ jẹ́ ká dìbò fún ìdìbò. Àkàlà bá maintain ìbò rẹ̀ ní Ọ̀yọ́, yóò fi jẹ́ wọ́n ti wà strong to become governor next, will never be a problem. Mo sọ̀rọ̀ yẹn lábẹ́nú. Àwọn politician tán wá bá bàbá mi nílé àtúnjọ ń sọ̀yún. Àwọn ilé ìgbélé wa, ilé ìgbé wa, ẹ jẹ́ ká ṣe nǹkan tí ó dúpẹ́ pé ó benefit fún ìlú bàbá wa. Ọlọ́run ọba ó ń gbọ́. A wà ní ojú agbo. Àwọn witnesses wà lórí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí. Láti ń dìbò, àwa rí pé wọ́n ń bọ̀. Táwọn èèyàn sáré bọ̀, táwọn ń bọ̀ pé wọ́n ti kó gbogbo ballot box tó wà níbi bí o, ti Bọ́lá ń tà, wọ́n ti kó, ti kíní, wọ́n ti kó, wọ́n ti ní wọ́n ti ń bọ̀ wá síbí. Èmi gẹ́gẹ́ bí activist, ọkàn mi balẹ̀ pé no, a ní right láti ṣe kíní wa, a ní kíní tí mo ní mo kí n mọ sọ níjọ́ náà. Wallahi tallahi ìsúnmọ́ ibi láìlẹ̀ yíyọ tí Àkàlà yọ lọ́ọ̀kan pẹ̀lú mọ́tò. Báwo yẹn ṣe ṣe báyìí? Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn followers yẹn, ẹlòmíì mọ̀ ṣiṣẹ́ jẹ́, but tí wọ́n bá try láti control ara, kí ló ń bí gbogbo wàhálà tá l'Ògbómọ̀ṣọ́ ní ìsìn? Àwọn aspirant tá l'Ògbómọ̀ṣọ́ ò ní problem, gbogbo àwọn tán kó sẹ́gbẹ̀ẹ́ wọn ní problem wọn.
àwọn tó kó sẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n jẹ́ problem fún wọn náà ti dá problem fún wọn lábẹ́nú táwọn èèyàn bá rí wọn tó mọ̀ rẹ́rìn sí wọn tó wọ́n mọ̀ pé àwọn èèyàn wọ́n ti múra bí wọn ò múra torí nǹkan kan wọn ò múra torí àwọn tó kó sẹ́gbẹ̀ẹ́ yẹn pé àṣẹyìnṣẹ́ alójú yóò jà pẹ̀lú nǹkan tẹ́ fojú wa rí àwòbí tẹ́ fẹ́ sọ̀ka ṣebí torí pé ǹjẹ́ ẹ̀ ń mu níbi ìlú kẹ́ mọ̀ wò àti ẹ̀ṣẹ̀ ó gbà tí gbogbo ẹ bá blọ́ọ̀kì mọ́ yẹn náà àárín tẹ́ ṣe wàláì people have that in mind that is why tó jẹ́ pé téèyàn bá ń ṣèjọba tó bá fẹ́ ṣèjọba kó lè bá gbádùn ìjọba ẹ̀ tó máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn kó ṣe bí eléyìí. ọkọ ìlú kábíyèsí o kábíyèsí o bíbá ẹni kábíyèsí o òṣà tí gbogbo ìlú sí kábíyèsí o. tẹ́tìrì kábíyèsí ni ọ̀ lamẹ́ríkà o nínú bọ́ọ̀sì ní street inú wọn wà o public van kálukú yẹ kábíyèsí kálukú wà ready láti kọ́ ya fọ́tò pẹ̀lú rẹ̀. You should move people closer to you. Kò gbọdọ̀ sí too long intermediary kan tó kàn yín too long tí gbogbo yẹn ní ṣàkóbá fún ìrìn àjò yín tẹ́ bá fún 100,000 naira pé kán lọ rí fáwọn èèyàn tán bá débẹ̀ tán bá tó fẹ́ ná 50,000 wọ́n ti kọ́kọ́ ná ọ̀rọ̀ burúkú sáwọn tọ̀hún ńlá láti lọ rí gbá yín gbà wáyé o aláìní kan ṣe pẹ̀lú yín tó bá sì tún wí kẹ́tù sọ pé ẹ̀ tó ní ṣe títí wa báwo lẹ́sìn fún yàn lówó tẹ́ bulé pé yóò padà ṣe títí yín. We try to advise you people ẹ̀kọ́ ẹ̀ ní àwọn olóṣèlú tán wà nílùú America they have think tankers wọ́n láwọn tó mọ bá wọn jókòó lórí Americans they have their think tankers àwọn eléyìí níbi táwọn eléyìí gbé tí wọn lórí kò sí party tó bá wọlé báyìí àwọn náà wọ́n máa think pé nǹkan tẹ́ṣe ni ẹlòmíín bẹ nínú wọn bẹ tó pé láti nǹkan bíi 15-16 years gan kò délé rẹ̀ ibi tán fi wọ́n sí náà tí ń jẹ náà tí mu náà tí ń ṣe gbọ́n tí ń live life wọn táwọn obìnrin wọn wà tí wọ́n sì lọ tó pé gbogbo wọn náà tí ń ṣe you ask I make that little research on things like this they have their think tankers wọn ò ní pé party kan là ń bá ṣe party tó bá dé tó ń fẹ́ ṣe ni àwọn náà wọn bá ronú pé bó ṣe ṣe ni bó ti ṣe rìn nìyí níbi ó ti ṣe so gbogbo orú nǹkan tí kò kí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ti wá inculcate mọ́ wa lára ìlà ilé gbẹ́gbájá yìí ni mùsùlùmí lágbára yìí okay so as I was saying nípa ti tàwọn takálà náà bá ní okay nítorí tí wọ́n ṣe ní ìsìn ni pé ọ̀yá làwọn èèyàn bá ń sáré bọ̀ bí mọ́tò akálà sí ọlọ́ọ̀kan báyìí the next thing tí wọ́n ṣe báyìí làwọn èèyàn bá ń débẹ̀ ẹ mọ̀ kó àpótí ìbò kan ẹ jẹ́ káwọn èèyàn dìbò mo wà lórí line ẹ jẹ́ káwọn èèyàn mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín mo fi jọ́ tó ń bò mí mọ́lẹ̀ mo fi búra fún yín ẹ jẹ́ ká dìbò gírígírí làwọn kan sọ pé ẹ jẹ́ kán gbàkótí ìbò but my pains níjọ́ náà ni pé ẹnìkan kò gbọ́dọ̀ ṣe kankan bí ẹ má gbà fún wọn tí mo wí the next thing tí akálà wí níjọ́ náà ni pé ṣẹ̀rí àfa tó dó lọ́kẹ́ lọ́ba mi mú wá àwọn tó sì ń bọ̀ wọ́n gbé chain dání wàláhì tàláhì súnmọ́ billahi lazi la ilaha illa huwa wàláhì tàláhì súnmọ́ billahi lazi la ilaha wàláhì tàláhì súnmọ́ billahi lazi la ilaha illa huwa àwọn èèyàn sì ń bọ̀ wọ́n sáré bọ̀ huge guys wọ́n gbọ̀ pẹ̀lú chain wàláhì I have to put myself on the run torí mo ti rí àwọn kan tó ti fi chain lù bàjẹ́ níbi tí wọ́n ti ń bọ̀ tó ti fi pé lù àwọn kan bàjẹ́ tó ti gbé wọn sẹ́yìn mọ́tò tó mú láti sá fẹ́mi ara mi mo wọ street wá báyìí mo gun fẹ́ǹsì ilé kan báyìí tí mo fò uncompleted building tí mo gbé ti fò mo sì wọlé yẹn lẹ́yìn sí wọn abẹ́lé sí mo ti kọ́ lẹ́yìn tán bó ṣe wà láti gbà náà mo gbóbẹ́ lórí fẹ́ǹsì yẹn báyìí mo bọ́ sẹ́yìn báyìí ní ibẹ̀ mo ti lọ rí ní problem tí mo ní lẹ́yìn mi dìsìn tẹ́yìn mi yẹn lọ rí yẹ ni mo fi lọ ní problem lẹ́yìn mi mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín mo wá sáré déwájú ilé àbúrò mi tó wà ní Scotland Muideen Ọláríwájú ẹbí léèrè oúnjẹ láyé òun ni mo ẹsẹ̀ sáré dé ọ̀dọ̀ rẹ̀ tí mo mú jàlábíà mi tí mo bọ́ sílẹ̀ tí mo gbá ṣẹ́ẹ̀tì lọ́rùn rẹ̀ ló ń bá wọlé lọ ṣẹ́ẹ̀tì yẹn náà padà bá mi níbi sáré bàbá mi àti ẹ̀gbọ́n mi tó wà wájú ilé àti tìyá bàbá mi tó wà níta ṣẹ́ẹ̀tì yẹn nígbà wọ́n sáré tó ń gba ẹ̀bálé àwọn ṣéwù jáde wọ́n ti bá mi lóòrù tí mo dúró nígbà wọn sì rójú mi tán wọ́n kàn ti rí pé ṣẹ́ẹ̀tì ni oníjàlábíà làwọn wò pa àwọn lébọ̀ wọ́n bá mi ẹ dákun
ṣé bá wa rí àfa kan tó kọjá níbí pẹ̀lú àmú ló ti gba street yìí ó ti gba bíi lọ làwọn èèyàn bá tún fi sáré lọ wọ́n fi lọ yí kó tún gbọ́nà sàlẹ̀ náà bá sọ wọ́n tún bá mi wájú lé pé ṣé mi ò rí àmọ́ ní mi ò rí lẹ́yìn ìgbà tó ti sáré gba bíi kọjá mo ní mi ò rí they are asking me níjọ́ náà Muyideen ń bẹ láyé àwọn ará àdúgbò àwọn tó kéré ń bẹ àwọn tó sì tó dàgbà àwọn míì ti kú nínú àwọn ìlú mi tó wà níbẹ̀ yẹn àwọn my daddy is still alive wọ́n ti kú bù mí lájọ́ wa mo sá eré yẹn fẹ́mi ara mi since that very day the hatred come into my mind kò jẹ́ kí n like Akalamu kò jẹ́ kí n like Akalamu torí I believe tọ́wọ́ bá bà mí níjọ́ náà ohun tí mò ń sọ yìí kò ní mọ ní ẹ̀yìn tí mo sọ pé ń dà mí láàmú di sìn yín sì mọ ń dà mí láàmú nígbà mi ìmọ̀ràn mi di tí mò ń ṣe báyìí sọ̀rọ̀ so but yet ẹ̀yin ò lè mú ká wá pé Akala ṣe dáadáa kí wọ́n á mọ̀ sọ pé Akala ṣe dáadáa mélòó nínú Ògbómọ̀ṣọ́ ló ṣerú nǹkan tó Akala ṣe ẹ̀wò LAUTECH and more of things like this even when he was formerly a chairman and the rest in tó ṣe láàrin mi pẹ̀lú personally mo sọ fún yín but in tó ṣe fún ìlú ní dáadáa being even a Christian and nǹkan tó ṣe láàrin mi pẹ̀lú rẹ̀ it's enough for me to come and share now I'm going to say no tó bá gbé gbàgbó ní nǹkan ní ìdìbò fún àmọ́ kì í ṣe pé káwọn rẹ̀ gbé gbàgbó kí wọ́n dìbò fún bàbá ò lè ṣe mí kí n lọ rí yóò rúru rẹ̀ lára wọn I don't do it tí mind mi tó bá lọ pẹ̀lú party ọmọ rẹ̀ I must vote for him tó bá jẹ́ pé within my constituency ló bá wà tí ò bá sí ní constituency mi máa káwọ́ gbéra máa ṣe fẹ́ni tó bá wù mí so choice ni ìbò dídì and choice ni party yìí lọ ẹni tó bá lọ torí pọ́n fẹ́ kún ní kóńgò ráìsì tí ò bá tó bá ti rí kóńgò ráìsì gbà bí ó bá rí nǹkan gidi gbà padà ń bẹ̀ kí ló kù lọ́wọ́ rẹ̀ òun ló kù tí yọ jẹ bí example kìíní kan ẹ̀yìn wọlé nísìn. Wannan shi ne shugaban kurame an ba shi naira miliyan 1 da kuma buhu 25 na shinkawa in ji mai girma ministan kasafin kuɗi da tsare-tsare sanata Abubakar Atiku Bagudu Allah saka mishi alƙa. Wannan shi ne shugaban kurame an ba shi naira miliyan 1 da kuma buhu 25 na shinkawa in ji mai girma ministan kasafin kuɗi da tsare-tsare sanata Abubakar Atiku Bagudu Allah saka mishi alƙa. Haúsá náà fi sọ odidi mínísítà tó ń mójútó ọ̀rọ̀ bọ́jẹ̀tì tàbí nǹkan kan tọrọ owó nísìn náà ń fún wọn ní ráìsì nísìn pẹ̀lú fọ́tò Tinubu nísìn náà ń fún nìkan ṣoṣo wípé kó gba 1 million naira olórí àwọn akánú náà nìkan fún ní 1 million naira káyì tún gbé nǹkan bíi 25 bag of rice àbí jù bẹ́ẹ̀ lọ kàn gbé fún nínú ẹni tó bá gbá Haúsá kó tu ẹ̀kọ́ tó bá gbá Haúsá kó tu fún wọn. ẹ wá lérò pé wọ́n wà ná adúrú owó báyẹn wọn wá ní gba owó wọn padà ẹ wá lépo ti wọ 130 100 1300 1400 nígbà tí wọ́n bá parí ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọdé kékeré pọ̀wọ́ 2000 naira ṣé wọ́n lè ṣerú eléyìí irú eléyìí tẹ́rí tó kọjá yìí nìsín kẹwàá pẹ̀lú ẹnu ò lè káwọn. You understand? So choice ni ẹni tó bá ti tara rẹ̀ lọ́pọ̀ kò sí pé kò sí ebú kò sí nǹkan lè sọ tó tún lè ràn mọ́ pẹ̀lú ẹni tẹ́rí ṣe torí pé ó ti rà á ni irú ẹni tí ó bá gbàgbàkúgbà ni ó lè mọ lẹ́nu tí ó fi lè mọ abájọ́ jáde tá à ń bá àwọn politicians mo sọ pé politicians I don't want to give a dime whosoever you are tó bá ṣoore fún mi màá fi hàn mo pé ó ṣoore fún mi àṣẹ bẹ́ẹ̀ láàrin mi pẹ̀lú rẹ̀ àwọn tó bá ṣe torí pé kí n lè bá dìbò fún ọ mọ̀ fún mi lótorí kí n bá dìbò fún ẹ tó bá ìwọ ló hùwà tí ó mú mi tí mo fi lè pé mo torí ẹ fẹ́ dìbò fún ẹ tó bá fi nǹkan ránṣẹ́ sí pé bàbá ẹ dàpọ̀ ẹ mọ́ gbàgbé wa mo fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí fún mi problem ló ní nìyẹn tó bá fún mi tó bá wá campaign tó bá wá polówó ọjà rẹ lórí platform mi ó polówó ọjà ni màá jẹ́ káyọ̀ mọ̀ pé lágbájá ó fẹ́ kan bá ó fẹ́ kan ó ní kí n polówó ọjà fún ni kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ tó wá pé torí pé ó fowó kan entice mi ní tèmi kàn bẹ́ẹ̀ lọ́wọ́ bá ní pé bọ́jẹ̀tì mi níwájú Ọlọ́run bá ní pé kọ́nà ọba kó mọ̀ jẹ́ kí bọ́jẹ̀tì yẹn kó mọ̀ jẹ́ kó bàjẹ́ kó sì pé mọ̀ wá end ẹ̀ níbi lórí pé ká fi ara wa ká fi ṣọ̀kan láwa mùsùlùmí tá à ń dá wa lálẹ̀ kálẹ̀ káàkiri tí wọ́n bá fi wálẹ̀ láàrin mùsùlùmí èyí tá à ń jìyà rẹ̀ lọ́wọ́ ní ìsìn mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe muslim ticket muslim ticket mi ò dìbò fẹ́ni mi ò campaign fẹ́ni kankan o but muslim ticket èrè wo ni mùsùlùmí jẹ ní ìsìn pẹ̀lú nǹkan tá à ń ṣe ní ìsìn àbí ṣé wọ́n ta epo fọ́mọ mùsùlùmí tó yàtọ̀ torí pé ó dìbò fún mùsùlùmí ó fi wọlé I'm not condemning kí ni wọ́n tà fún àwọn tó ń gbowó tàbí tó ń ṣe nǹkan pẹ̀lú wa ní ìsìn kí ni nǹkan tí wọ́n ń tà fún wọn lọ́jà ní ìsìn tó yàsọ̀ ti tálíkà
rádà àtàríkà ni wọ́n mọ̀ sunkún torí pé àwọn ti ń benefit pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ wọn ò dẹ̀ kí ẹ̀ bámbám ni mo yó lọ́rọ̀ wọn ní ọkọ̀ bíbí bá ń pọ̀ ọmọ ẹlòmíì ní nǹkan tó ń ṣe. now jẹ́ ká wá sọ ti state wa àwọn wọn náà ìdàgbàsókè kálẹ̀ káàkiri fún ara wa ní state wa káàkiri give it to him. Ṣèyí Mákindé ẹ jẹ́ ká pọ́n pocket owó sápò rẹ̀ tá bá fẹ́ condemn it. Look at most of these projects you are seeing. If not anything, I'm just talking even about the roads. Àwọn interlocks, àwọn títì tó wọnú ara wọn from the express lọ sínú ìgboro lọ sínú àwọn tarmac lọ sínú àwọn kìnnìún kan báyìí wọ́n níbi tí ẹgbẹ́ ti ṣẹlẹ̀ ẹgbẹ́ ti ń jẹ ló ti ń kó irrespective of wípé baby is a Muslim or is a Christian ebi deputy rẹ̀ ebi mùsùlùmí ni. Ẹ béèrè lọ́wọ́ deputy governor of Oyo State kí ni nǹkan tí ń wò dì sí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó fi bó ṣe rí even as a Muslim as a leader. Ṣé ó rí dá sí instead ṣé kìí ṣe pé olórí pọ̀n sẹ́yìn ẹnìkan ni. Then what are we saying? Kí là ń cover pẹ̀lú rẹ̀sìn sí? Òun ní interest. He is no more going into tó wà nínú Al-Quran nítorí náà bá wí àbí tánà bí wí. Instead of that wọ́n tún ṣe lẹ́yìn láti mọ̀ fi dáná bọ̀ wá lára nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ lọ pé Yunusa wà ẹ bá gbé mọ́tò fún nǹkan ìlú tó yẹ kó lọ túrú ọba ẹ neglect ọba ẹ ń ṣe túrú ọ̀dọ̀ rẹ̀ wọ́n ń gbé palliative bọ̀ wọn ò ní gbé palliative wá sọ́dọ̀ ọba wọn ò ní gbé palliative wá sọ́dọ̀ àwọn tó bá the necessary people tó yẹ kán gbé àwọn ìjọ ńláńlá àwọn nàkúnmíọ̀n àwọn Muslim council nǹkan kan àwọn àyímọ̀ tó yẹ pé gbogbo àwọn eléyìí lọ́ọ́ pé ẹ̀yin lẹ́ mọ́rú àwọn èèyàn tó wà lábẹ́ yẹn bí tán bá yọ ṣe pé zakatul fitri nìkan náà ní kẹ́ lọ́mọ fáwọn ìmáàmù tó yẹ pé àwọn àjẹkù àgbàdo àti ráìsì àti gàrí tẹ́ bá yọ nínú zakatul fitri nìkan náà ní kẹ́ lọ́ọ́ rí mọ́ fáwọn àfààní. So why tó jẹ́ pé palliative yẹn tó bá ti di pé ẹ̀wọ̀n lè perú wọn nísìn ẹ̀yin àyímọ̀ ìmáàmù mélòó ló wà lábẹ́ yín níbi a ní ìmáàmù 120 ok wọ́n ti fún wa ní báàgì rice 120 ẹ̀yin ìmáàmù ó yẹ ẹgbẹ́ ọkọ̀ kan gbé lọ sádùúgbò yẹn lórí ìpín fáwọn ẹ̀yẹn tó bá kú tí ọba pín kù sọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọlá jẹ́ pé wáàzì ti ń ṣe kò fi ṣiṣẹ́ nìyẹn. You are not giving them. Ẹ̀wọ̀n lọ rí fi kíní ẹ̀ fi ṣòṣèlú ẹ̀ lọ rí gbé fún bírú Yunusa náà wájá tí ẹjọ́ yọ akásẹ̀ lórí ẹsẹ̀ ẹ bá sọkún láwájá sí ó sì ti wà ara ta fi ní kẹwàá pẹ̀lú wàánu tẹ́ ẹ bá wà pẹ̀lú tó dé kí ọmọ jẹ yín tó kí ni ara rú rẹ̀ ló bí àṣírí wọn tó ń tú ní ìsìn lórí ọ̀rọ̀ Mèrèdì lórí àǹfúnra ẹni lówó àfúnra ẹni lórí láti pé àǹfúnra ẹni lówó àfúnra ẹni lórí 100,000 naira kí ló lè bí pòun sáré fún Mèrèdì ní 100,000 naira tó sì mọ̀ pé kò ṣe tiẹ̀ tí èsì pé torí pé ọba fẹ́ rà tó ń yàn lálẹ́ ni àbí sẹ́ ń kọnu síra yín ni tó jẹ́ pé òfìdílẹ̀ tó pé 100,000 naira nìyí bírì pé kọ́ máa ń bọ̀. A ti sọ ẹ̀sìn di òṣèlú ni Yunusa fi wá ń lọ sí àyè ibì kan tí ń fi wá ń sọ publicly pé òun ti sọ tẹnu òun o òun sì fẹ́ kẹ́ gbọ́ wípé tí ẹ ò bá fún wa ní mùsùlùmí candidate a ò ní gbà. ẹlẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027 ti lọ yan ẹni tí kì í ṣe mùsùlùmí ẹ̀kẹ́ tó wá dùn wá nìyẹn ẹ̀ lè rí support wa. now tí wọn bá fún wa ní mùsùlùmí candidate nígbà tẹ́yìn náà gbọ́ ní ìsìn tóun náà wí ní ìsìn tó sọ jáde ní ìsìn tẹ́ gbọ́ yìí ọwọ́ á mú kí Ṣèyí kó wá fún lésì torí pé orin tán jẹ́ kí gbogbo wọn kàn máa kọ kálẹ̀ káàkiri ó wá fún lésì èsì ní ti Ṣèyí fún. There has been a lot of discussion going on right now. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, the next governor Mùsùlùmí ló yẹ kó jẹ́. Mo fẹ́ bẹ̀ yín ẹ gbàdúrà wọn because ọkàn ọba àti ìjòyè ọwọ́ Ọlọ́run ló wà. Ẹ gbàdúrà k'Ọlọ́run yàn fún wa. Kó yẹ tí a lè kọ̀ntínú iṣẹ́ tí à ń ṣe yìí tá a lè tẹ̀síwájú. Mo kúkú ti sọ pé kí wọ́n mú statistic wá fún mi at the appropriate time
má ṣe ẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwọn senators tó ń represent Ọ̀yọ́ state l'Abuja mùsùlùmí làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni Senator Sharafadeen Ali, Idris Akintunde àti Fatai Buhari. Ní sáà tí ó lọ before eléyìí, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó represent Ọ̀yọ́ state mùsùlùmí náà ni wọ́n. Kọ́lá Balógun, Fatai Buhari àti Senator Teslim Fọlárin. Ní sáà tó lọ before ìyẹn, àwọn tó represent Ọ̀yọ́ state mùsùlùmí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà. Bẹ́ẹ̀ ni Senator Ridwan Sọjí Àkànbí, Senator Mansour Asmanu àti Senator Fatai Buhari. Àwa ò fi ṣé ìbò mùsùlùmí nìkan ló gbé wọn wọlé nígbà yẹn. Ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn. Ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní kẹ́ ẹ gbàdúrà fún, àdúrà wa sì pẹ̀lú. Ẹ dákun torí Ọlọ́run, èmi, ìwọ àti gbogbo ẹni yóò tó bá sọ pé mùsùlùmí lòun ní gbogbo àgbáyé, ká wá sọ kalẹ̀ wá sí pé ní Nàìjíríà, ká wá mú kalẹ̀ wá fún nílẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká wá sọ kalẹ̀ wá pé ní àárín Ọ̀yọ́ state sójú ọgbà wá tì pẹ̀lú ọ̀rọ̀ tí Ṣèyí sọ jáde ní ìsìn first, second and third term mùsùlùmí ni wọ́n ṣe senate. Wọn ò dárúkọ rẹ́ẹ̀pù bẹ́ẹ̀ ni pé kó sí mùsùlùmí mi tó jẹ́ rẹ́ẹ̀pù níbẹ̀ o. Hospital, Islamic hospital wo náà establish tó yẹ pé nígbà tí ẹ mọ gbẹ́dẹ̀ mọ protect ara yín pé mùsùlùmí là ń jà fún, mùsùlùmí là ń jà fún. Kí ni nǹkan tí wọ́n ti fi gbogbo ìgbà tán fi ṣe, tán fi lọ, tán fi dín yẹn, kí ni wọ́n fi ṣe ní constituency tán gbé wọn sí? Constituency allowance wọn ó dàbí zaka tí wọ́n ní káwọn mùsùlùmí kan máa yọ. Wọn ò pé kán yọ zaka láti pé kẹ́ ẹ máa pín ní méjì mẹ́ta mẹ́rin kọ́ ni rárá, jọ méjì mẹ́ta náà. Wọ́n ní kẹ́ ẹ yọ zaka in such a way tó jẹ́ pé àwọn tẹ́ ẹ bá yọ fún nígbà tí ọba ẹ̀dọ́dún tí ń bọ̀ yóò tún ti tó nǹkan lọ́wọ́ tàwọn náà táwọn náà tún lè mọ fáwọn aláìní. That is what constituency allowance is meant for. Láti lè fi empower àwọn tó bá wà ní ọ̀dọ̀ láti pé tó bá yá káwọn ìlú mìíràn tó lè ṣe kínní. Ẹ̀yin ṣe ń ṣe ní ṣe pé ẹ̀ employ service wọn. Àti rómì nínú yín gan náà tó yẹ pé wàláì nígbà múlíkà àti rọ́pọ̀lọpọ̀ tó yẹ pé múlíkà ló empower àwọn tó yẹ pé àwọn ìlú mìíràn ń kárí credit ẹ̀. Báwọn ni wọ́n ń ṣe. Àwọn ọ̀rọ̀ wa ẹ má bá wa fi ẹ̀sìn, ẹ má fi bá wa báyé jẹ́. Torí pé ẹ̀yin gan náà dá ẹ wo yìí tá à ń ti mú bọ̀ ní ìsìn àwọn ìdílé tó ti ń jà Islam náà ni. Ẹ wo yìí tá à ń ti mú bọ̀ ní ìsìn gbogbo ìta ṣe kí ló dé sáwà nìkan ni sáfẹ́ mọ ẹ̀sìn ju ẹni tó lẹ́sìn lọ ni. Àwọn gbogbo ẹ̀yin tẹ̀ ń pera yín ní nǹkan tẹ̀ ń pè ẹlẹ́sìn nìyẹn ní kìnìkan ẹ lọ́ọ́ rí ṣe bí kábíyèsí ti ṣe náà. Ẹ lọ sí Amẹ́ríkà kẹ́ bọ́ ní sí street ẹ mo ṣe ń challenge Adéṣeun pé bí kábíyèsí ṣe lọ sí Amẹ́ríkà ní ìsìn ní street Amẹ́ríkà ní ìsìn tó wọ bọ́ọ̀sì mo fẹ́ kádéṣeun kọ́ lọ sí Amẹ́ríkà kan lọ́ọ́ lè ṣe bẹ́ẹ̀. Kàn fi tẹ́sítì báwọn náà ṣe gbẹ́sẹ̀ wọn ṣe rinlẹ̀ tó láàrin àwọn èèyàn tó fi wá ní ká Sẹ́nẹ́tọ̀ Adéṣeun ní Ológbòmọ̀ṣọ́ o kódà wọn lágbára o máa padà gbé kankan jáde fún yín tí ẹnìkan kọ completely òyìnbó lọ́kọ máa kà jáde fún wa lóyìnbó máa sì tú fún wa ní Yorùbá tó sọ nípa irú wọn tẹ wọn wúwa tí ń fọ wa lójú tẹ́ ń fi ń dà lóru. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run bá mo bẹ̀ gbogbo àpáta ẹ jẹ́ ká ṣẹ́rí padà. Ẹ jẹ́ ká ṣe ní ọmọ ìyá sọmọ ìyá ọmọ bàbá sọmọ bàbá ní ìjẹ́ níyàn náà ká tó máa sọ ti ìjẹ́ tẹ̀sìn torí pé kálíbà ní àlàáfíà láàrin ara wa. Tá a bá níyùn ṣe ibi tọ́rọ̀ wa bá kù sí á lè lórí mọ́ bí wọ́n léèrè. Mo fẹ́ kẹ́ lórí mọ́ pé wọ́n ní olówó kan òtòṣì 6 òṣèlú di 7
gbogbo ẹ̀mí lágbájá sẹ́nẹ́tọ̀ ni kò sí tí ò lè ṣe, irọ́ ló ń pa. Gbogbo tó kó kalẹ̀ ní ìsìn tán bá ní kan fáwọn tálíkà tó wà nínú ìlú òun náà dà tọrọ jẹ. Òṣìṣì pọ̀ ń lù nù, béèyàn bá ní kò sì dé aláìní. Èyí tó bá jẹ́ tọ̀ tán bá ní kẹ́ fáwọn èèyàn, ẹ mọ́ fi ẹ̀tọ́ àwọn èèyàn ẹ mọ́ tó mọ́ fi gún wọn nímú. ẹ ká wàá gbà oje olùṣọ́wọ́ ara rẹ àti dé láti Àbújá náà wọn tẹ̀ wá ní dùn mí nìyẹn, wọn ò ní sọ pé àwọn lọ sí Àbújá làwọn dé. sígbà tẹ́ ń lọ sí Àbújá ta ló rán yín lọ sí Àbújá? Ṣé wọ́n wàá dé kan sọ pé nǹkan táwọn gbàgbọ́ láti Àbújá ni wọn kì í ṣe yẹn, wọn ò fi yẹn wà mọ́ ṣiṣẹ́ pé bígbà tó pé sálárì yín ni owó yín náà fi ń ṣe tẹ́ ń ṣe yẹ wàá mọ̀ fẹ́ kán mọ́ kì í ní mẹ́sàn-án mẹ́wàá táwọn kan ẹ mọ́ àánú mi ṣe fẹ́ kéèyàn kí mi má ti ṣoré báyìí mi ṣe fẹ́ kéèyàn kí mi ọ̀rọ̀ táwọn ọmọ lẹ́yìn ó ti mọ owó káàkiri ẹ̀ lágbájá aláìmoore lánàá tọ́gà fún ní nǹkan kan kódà kò lè kí wọn. Ọ̀gá náà sì ń fún wọn ní nǹkan tó ní kí wọ́n kí wọn ni. Àwọn ọmọ ọ̀dọ̀ náà sì ń pariwo kálẹ̀ káàkiri pé wọn ò kí ọ̀gá yìí. Ewu lágbé ti fẹ́ bọ́ múráyé musáfáyé o múráyé musáfáyé o ẹ̀dá mọ̀ bá mi múráyé musa ẹ̀rú mọ̀ bá mi o ìbùnú rí o ọmọ àdámọ̀ múráyé musáfáyé. Wàláhì ẹ̀rù yín bà mí ibi tẹ́ ìgbé ti dá fún kankan. Ẹ ṣe dáadáa kí dáadáa tó tán níbi tí dáadáa wà. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.